ìgbà tí ò bá ti sáwọn ọba tó yẹ pé Ifá ló yàn wọ́n mọ́, wọ́n ti miss ẹ̀, wọ́n ti ṣe mistake, wọ́n ti ṣìnà ọ̀nà tó fi ń yan ọba. Ṣẹ́rí wọ́n máa ń dá Ifá ń gbà yẹn láti pé kọ́ mọ̀ pé wọ́n máa wò ó bóyá bíi ọ̀nà mẹ́ta. Ọba mi wà tó yẹ pé orí ọba yìí wọ́n máa sọ fún ẹ pé tí wọ́n bá jọba yìí o, ẹ̀mí àwọn aráàlú ò ní gùn o, kò kí ṣòro wọn máa pa wọ́n o. But nínú ìrìn àjò ọba yẹn ní time tó máa wà ní gbogbo time tó máa lò ní tẹ́nà ẹ̀. Ara wọn ni Gumi tẹ́lẹ̀ nítorí tó mi fẹ́ lọ́rọ̀ Gumi ojú wípé tó bá já wípé ẹnìkan ló abuse president àbó abuse any governor sí a máa lọ gbé. Ẹ̀wọ̀n tó ló burúkú Gumi yẹn sọ tó ń sọ káàkiri tó máa lọ sáàrin àwọn bandits tó máa lọ máa negotiate tó máa jókòó sáàrin wọn tó máa sọ fún president pé kàbá ìbàdí kí president sí wọn dẹ̀ nágbára kankan láti lọ gbé màá yẹn. Mo dẹ̀ mọ̀ bókò ṣe ń jẹ́ tọ́lọ́hún because èmi ń sìn ẹ má jẹ́ parọ́ tán yìí mo ti wọ́n lù í sìn ó ti lọ bí 3 decades ìlú mi ti sùn ni mo fẹ́ lọ́lé ilé òṣèlú. Everybody fẹ́ lọ lò. Ẹ̀yin náà ti gbọ́ náà ní àwọn ọba wa gangan Ifá ò yàn wọ́n mọ́ pé òṣèlú lókù tó yàn wọ́n ìtọ́jà ló jẹ́ kí ilẹ̀ Yorùbá máa dàrú. Ẹlẹ́tẹ̀ báyìí náà ní ayé òde òní àwọn oríṣiríṣi ọba tó ń jẹ nísìnyí àwọn gọ́fìnà ló ń yàn wọ́n, Ifá ò yàn wọ́n mọ́. Ẹjọ́ ayé ijó àwọn bàbá wa ẹ mọ̀ pé Ifá tán bá fẹ́ yan ọba wọn gbé fàjànlẹ̀ pé ọba báyìí ṣe orúkọ ẹ̀ lè ṣe fá mú ẹni yìí àbí fọ́ mú ẹ wọ́n kẹ̀kẹ́ fìdílé kẹ́ wá gbọ́ nǹkan tí àwọn màmí Yorùbá Wuyi èyí tí wọ́n sọ àtàwọn olólùfẹ́ wọn. You see here, this is Jesus in the same position as this Fulani herdsmen. Lóòótọ́ yìí tẹ̀wọ̀n wa lórí YouTube ẹ bá wa wo tó náà méjì tó náà sí yẹn ó ní this is Jesus as the same as the Fulani herdsmen. Ṣe rí pé kí ni wọ́n fẹ́ jọra wọn lóòótọ́? Èmi ò sọ wípé Jésù wípé Fulani ni òun ló ń sọ o ó dé prove evidence ẹ wo picture méjèèjì yẹn prove pé wọ́n jọ múra bákan náà wọ́n lè jọ ń da ẹran ni ẹ̀yin Christian bẹ́ẹ̀ máa prove ara yín right lórí péjì lókù máa fún yín láyè. In the Bible, they talk about people that have cattle and are herdsmen are nomadic people. And in Africa, we was the one living in Africa before they invite us. That's why, check, why are these people are only in one place? In all the continent, you find them in only one small place because they are invaders. When they came, you see these armies in the colonial time, it was them, but they came from the Middle East, like the Efik come from Palestine. They say that. But the Igbos, the name Igbos has been manufactured around 1860, between 1860 and 1900. They make up fake story, to conquer the people that they find. You see them, you see in their heart, they come from the Ottoman Empire. Then when they overcome us, they make authentic now be the Jesus kì í ṣe ọmọ Ìjẹ̀bú. Ọmọ Ìjẹ̀bú ni Jesus wo ló kì í ṣe ọmọ Ìjẹ̀bú. Ọmọ Ìjẹ̀bú ni Jésù. Àwọn àdó pé tí n bá mú ẹ wàá mọ̀ pé Jésù ò kọlà. Picked up this fake story saying that there was a Hausa kingdom. Hausa kingdom mean what? People that speak Hausa. Hausa is only a language. There are no such thing as Hausa tribe. When in the so-called story of Hausas, they have no artifact. They have no proof. No, not a book, not an artifact like a construction. They say the oldest capital was Alkalawal. Alkalawal. This is. Sherry, mo fẹ́ sáré sọ̀rọ̀ pé má bínú torí Ọlọ́run. Sherry wípé tí àwọn àfáà bá ń sọ̀rọ̀ lórí internet, àwọn àfáà Fúlàní yẹn. Wọ́n máa ní ẹ̀yin Yorùbá lákọsílẹ̀ kí mo lákọsílẹ̀ yín àwọn bàbá yín kí ló sì wọ́n lákọsílẹ̀. Ṣé ẹgbọ́n tó sọ nípa Haúsá nísìn? Ó ní kò sí tó ń jẹ́ Haúsá. Ó ní Haúsá is just a language tí wọ́n yọ lára Fúlàní. Ó ní kò sí ìran tó ń jẹ́ Haúsá. Ó ní tí ìran tó ń jẹ́ Haúsá bá wà, ó ní kí wọ́n mú ìwé tán fi ṣàkọsílẹ̀ wá. Bíbélì yẹn o àwọn fi tàn yín ni àkọsílẹ̀ àwọn táwọn jẹ́ Fúlàní ni.
Kùránì náà wọ́n lákọsílẹ̀ àwọn táwọn jẹ́ Fúlàní ni. Could this be true? And tó bá ti wọlé sórí YouTube yẹn, sórí TikTok yẹn, tó bá lè bá wa meet. The place that is called Alkalawa, nothing there. That is fake stories. The second capital, Guararan, nothing there. The empty places. They make fake story in their mouth. But there are no book before 300 years. There are no a book like old that have 300 years old that prove. Mommy, thank you for appreciating me. One, thank you, ma. Thank you for cracking me up, ma. My stress level is down to 100%. Thank you for appreciating me. Appreciate me, mommy. Thank you. I don't want to appreciate it. That's what I'm doing. On my Lion, on my Tiger, on my Exi, on my Kinikon. Me, my Kini, I'm commanding the people who are so TikTok. You must send them something. Thank you, mommy, for giving me super sticker. Okay. If you believe I crack you up on this show, I appreciate what I can about share video. I appreciate what I can comment. I appreciate what I can like the show. And my like the show, my comment square no extra. But if I share TikTok, my and to am come up in Odabo. If I share it's not good. Mommy, I said okay. Continue. What they are saying, there have never been no Hausa ruler in Nigeria, in northern Nigeria. There was Fulani kingdoms. See here, this is Jesus. This is Jesus. Oh yeah, what are that? TikTok. Oh, do me pay me review show for you. Oh, do me go. Yeah, can be a model. Ewo Black Jesus. Ṣé Black Jesus. Ma, bàbá mi ugu, ẹ bá mi yọ Abiola TTS yẹn kò. Ẹ̀yin tẹ́ ń download tap send, ẹ bá mi lo Abiola 223, ẹ má lo Abiola TTS mọ́. Ẹ jọ̀ọ́ mo ń ṣe nǹkan lórí ẹ̀. Ẹ bá mi lo Abiola 223, ẹ jẹ́ kí point mi lọ sókè. Àwọn nǹkan tí mo fi ń jẹun nìyẹn. Tí mi ṣe máa wá sórí internet mo wá sọ fún yín pé ẹ dáwó fún wa o. Ẹ̀yin lẹ gbàdúrà kọ́ ló ń jẹ́ kán ṣe wá ní kinní. Ọlọ́run lè gbàdúrà wa. Ugly, and even the way of talking is not natural way of talking. Ibi wẹ́ kẹ́ gbọ́ gangan nìyẹn o. Ẹ̀yin tẹ́ wà lórí ilẹ̀ Nàìjíríà ń sìn. Ó ní each and every one of you will be removed. So ibi wẹ́ kẹ́ gbọ́ gangan lóde yẹn pé each and every one of you, only all of you will be removed because you are not naturally made. Artificial ni wá. Kó má pé robot ni wá pàápàá. Kó má pé robot ni wá. Only you guys, every one of you will be removed. So when they say ugly, wọ́n lè fine. The way tẹ́ ma fi ń sọ̀rọ̀ gan lọ́wọ́ yín kò dán mọ́rán. You are not naturally made. You are artificially made. Jọta ló dá wa torí Ọlọ́run. Ẹ má dákẹ́. Don't blame him. Àwọn bàbá wọn ìtàn tí wọ́n sọ fún wọn nìyẹn. Pípọ̀ àwọn náà ní Nàìjíríà. Tẹ́ bá rántí àwọn Fúlàní kan tó kó ń gbà kan tó ń pààyàn. Wọ́n ní àwọn àbúrò àwọn tí ń ṣe fàájì ni wọ́n sọ fún àwọn pé àwọn kan gbalẹ̀ bàbá àwọn. Pé káwọn lè gbalẹ̀ bàbá àwọn padà. Wọ́n dẹ̀ kó bọ̀n lé wọn lọ́wọ́. Màá wá fídíò yẹn wá, màá wá send ẹ̀. You see, that's why they are rejected by all life. They eat dogs. They make all shit. You see, this has been rejected by. Ọmọ Fulani kan, please, football zone, please send request. Let me bring you up. Only yes, we Fulani owns everything. Football zone, please send request. Let me bring you up. Fulani, you can explain for us. On this platform, we don't discriminate. We will not insult you. We just want you to come and explain to us. Àwọn Fulani pẹ̀lú orí TikTok yo, wọ́n ní lóòótọ́ ló ń sọ pé àwọn làwọn ní everything. Now wọ́n ní gbogbo tó wà lórí Nigeria of today, wọ́n náà wọ́n wipe everybody away. So wọ́n wipe wa lọ. Wọ́n ní Nigeria ló sọ làwọn ní 80% and over 80%. Kò sọ bẹ́ẹ̀ náà, kò sọ bẹ́ẹ̀. Ó ní Nàìjíríà. Ìtàn tó sọ fún wọn nìyẹn o.
And then these people, they cannot think outside the book. They think inside the book. Dá fún yín ìtàn náà máa pa. Àwọn bàbá wọn ti pàtó burúkú yẹn fún wọn. So this is why tí egungun wọn le wọ́n rí wa bẹ́ẹ̀ ni pé àwàlàwà no wọ́n bẹ́ẹ̀ pé àwàlàwà invade wọn. Wọ́n sọ fún wọn pé a ti pa 600 million wọn. So làwọn sọ pé anybody tó wà lórí Nàìjíríà lè ní a máa wipe everybody away. Wọ́n tó rẹ̀ lè ṣe fine. Wọ́n tó rẹ̀ lè ṣe máa ń jẹ ajá ẹ̀yin Oǹdó lẹ kó bá wa ń bẹ̀ yẹn ẹ̀yin Oǹdó kí ló tẹ̀ ń jẹ ajá ẹ̀yin Oǹdó tẹ̀ ń jẹ ajá má jẹ ajá mọ́ ogun sí dé o. Ó ní yes we Fulani owns Ilé Ifẹ̀ Ògúndé football team send request let us bring you up. Ó láwọn làwọn ní Ilé Ifẹ̀ ṣé ń gbọ́. Ṣé ń gbọ́ àwọn Fúlàní ti wà ní comment section lórí YouTube lórí TikTok yìí ó wọ́n láwọn làwọn ní Ilé Ifẹ̀ Ògúndé àwọn wèrèrè o ẹ̀yin Oǹdó lẹ máa ń jẹ ajá ẹ̀yin Oǹdó lẹ kó bá wa. Gbogbo Oǹdó kọ́ ló ń jajá máa jẹ́ correct impression yẹn mọ̀. Ṣẹ́rí wọ́n máa sọ pé Oǹdó ń jajá. Ṣẹ́rí ìdílé ológun àwọn tó ń bọ Ògún lóńdó àwọn ló ń jajá kì í ṣe gbogbo ọmọ Oǹdó. Oǹdó lọ̀rẹ́ mi Christian dẹ̀ ni ó dẹ̀ máa ń jajá. Ìdílé ológun ni àwọn tó bá bí ní ìdílé bí tó ti ń bọ Ògún àmì oríṣiríṣi different làwọn èèyàn máa ń bọ àwọn pàtókòlà àwọn tó bá ti ń bọ Ògún àwọn ló máa ń jajá lóńdó. So because ajá náà máa fi ń ṣe gbogbo kinní yẹn. So bó ṣe jẹ́ nìyẹn. Okay. So can I play it? 2 minutes. Us, they made up this dirty belief system against us, where they celebrate the unaliving of the nomadic people, because we was the one living in Africa before at the beginning. All the tribes that have no root in the nomadic tribes are strangers, are aliens in Africa. These are the soldiers. These soldiers came from the Middle East, who was under the rule of the Ottoman Empire and conquered us. Then they made up this fake story. When you say Abuja means the father of Jah. Me, myself, I'm a Jallo. Jallo means Jah. Jah is a Fulani name. Even the capital of Abu is father. No man pè ní Abu. So Jah, Baba Jallo. Jallo. Nigeria is a Fulani name. Then this war will get harder and worse, because they will be. This war will get harder and worse. Nigeria, might get harder and worse. Ready? Only this war will get harder and worse. Everybody will put Yoruba, Nigeria for. All the tribes that have no root in the nomadic tribes are strangers, are aliens in Africa. These are the soldiers. These soldiers came from the Middle East, who was under the rule of the Ottoman Empire and conquered us. Then they made up this fake story. When you say Abuja means the father of Jah. Me, myself, I'm a Jallo. Jallo means Jah. Jah is a Fulani name. Even the capital of Nigeria is a Fulani name. Then this war will get harder and worse, because they will be removed, because they was made. These are not natural beings. That's why they are ugly, and even the way of talking is not natural way of talking. You see, that's why they are rejected by all life. They eat dogs. They make all shit. You see, this has been rejected by every people in the planet, because they are not from the real God. They was manufactured. You are some crafted one, blood mixing bitch. You understand? And you have to understand, we will take control of our land again, because you cannot overcome the eternal God. You will never be able to remove Fulanis from Africa or Nigeria,
This land belongs to us and will still be us. I don't know, only Nigeria is only you guys were not made from God. You were manufactured. Your company will manufacture. Your company will not manufacture. Only brain tumor, no. Brain tumor. Company will manufacture wa. Àti dáhùn. Bàbá wẹ́jọ ẹni ìsìn wà lórí fóònù ti pẹ́, wọ́n ti lo bí 5 hours lórí fóònù. Ẹ bá wa gbóhùn sókè. Hello sir, I'm a company to manufacture. Hello, I'm going sir. Me, I can't help it. Kí n tó sọ lórí eléyìí tó ti bu nǹkan sórí iná. Ṣé rí pọ́ńsẹ̀pọ̀ táwọn wò yìí? Àwọn tó pọ̀ jù tó ń wò yìí, òun làwọn agbọ́n ìfẹ́. Àwọn tó lè pákàfẹ́ mú tẹnu yẹn, àwọn náà torí ẹ̀ ló fi fà tó jẹ́ pé èèyàn bíi 2,000, 3,000 wọn máa wò yìí. Just only ẹni mẹ́wàá pé ló máa like ẹ̀ bẹ́ẹ̀ ni. And then ló tún máa share and everything. But àwọn Fulani politician, àwọn táwọn against Yoruba nation, àwọn náà pọ̀ lórí kíní ìtàn wò yìí jù. Kò take anybody ní kò take sanwó láti storm up, láti comment. And then ó wà yìí sí lórí fóònù. Ó dẹ̀ wà yìí sí lórí tẹlifíṣàn náà. Ẹni tí ò bá lè ṣe lórí tẹlifíṣàn kó lọ login sórí fóònù ẹ̀. Ó máa ṣe lórí fóònù easy. Ó lè wà somehow lórí tẹlifíṣàn kí ẹ máa wọ̀dà sáǹdẹ̀. But ìyẹn ti yẹn nìyẹn. Ṣé rí Mr. Man tó ti bò eléyìí ti bu nǹkan sórí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bó ti bu nǹkan ara kó tó máa sọ tó ń sọ ẹ̀. Ìgbà tó ń sọ wípé àwọn ni original làwọn nílẹ̀ Yorùbá. Kí ló dé tó jẹ́ wípé àwọn inú igbó náà ń gbé àwa láti ẹ̀mọ́ sọ fún akẹ́kọ̀ọ́ máa bọ̀ ń gbangba. Àlẹ́tẹ́ bá tẹ̀lé wọ àwọn wòlé igbó náà nìwà fẹ́ ẹni kan máa bọ̀ ń gbangba ẹni kan máa wò bí ẹni kóró náà tó máa wò tó máa dé gbangba. Ẹ máa ṣàkíyèsí ọ̀tá Fúlàní bá wọnú gbangba. Ẹ máa gbogbo ẹ máa wò bígbà tẹ bá mú àwọn bí àgbọ̀nrín yẹn tẹ bá mú ọmọ ẹtú tẹ bá mú adé gbangba ẹ máa wò bá wọn ti máa wò. Exactly báwọn Fúlàní yẹn sì máa ń wò nìyẹn. Tó wá sọ pé bàbá àwọn ló nílẹ̀ àwa làwọn àwọn Yorùbá ti sọ̀rọ̀ nítorí mo ṣe láìkí ọ̀rọ̀ Yorùbá. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá sọ̀rọ̀ pé tọ́rọ̀ Yorùbá tán bá tọ́rọ̀ tó bá àwọn Yorùbá náà ní àkọọ́lẹ̀ bíi Báìbù ni. Ọ̀rọ̀ Yorùbá wàláì tí ò bá dáa ju Báìbù lọ díẹ̀ ní Báìbù máa fi dáa jù lọ because àwọn èèyàn ti kọ́ bo Báìbù ló fà ó. Ẹ̀yin Christian tẹ́ bá wà lórí kí ni ẹ má bínú o. Ẹ máa gbọ́ tí wèrè yìí sọ nísìnyí tí bá ti kó lè ti ya wèrè mọ́ tilẹ̀ tí bá ti ó máa sọ wípé àwọn ni original kìíní ó máa sọ ok nínú gbogbo orúkọ ìlú tó dákọ̀ sí Àbújá nìkan náà ló fi wé tó jọ orúkọ gẹ́gẹ́ má kìíní. Ó ní Kàlàbá náà ó ní Kàlàbárì ni kò kí ń ṣe Kàlàbá. Ó fẹ́ jogún kógún ni. Ó fẹ́ jogún kógún ni. Ó wá pẹ̀tàn kíntàn. Ó kàn look normal lójú fídíò ni ó ti bu nǹkan sórí ó ti bu nǹkan tó jù lọ sórí. Bàbá wa ṣe ẹni sọ̀rọ̀ kan tó fi serious ẹ̀ẹ́dẹ̀ believe pé ìtàn táwọn bàbá wọn pa fún wọn ló ń sọ síta believe it. Of course náà ló ń sọ fún náà ló ń sọ síta. And they will act on it, trust me, they will act on it. Ó ní wọ́n sọ pé ó ní àwọn táwọn lórí Nàìjíríà nísìn wípé wọ́n sọ pé wọ́n ti pa Fúlàní 600 million. So and everybody wà lórí Nàìjíríà nísìn àwọn wipe wọn away, they will be removed. Okay, ìgbà wo la pa wọ́n? Ìwé ìtàn wo ló sọ pé ń pa wọ́n? Ẹ mọ̀ pé gómìnà sọ wípé wọ́n wá fún revenge ni. Ká máa ró dáadáa ẹ máa gbé sínú ara wọn o gómìnà ni wọ́n wá fún revenge ni o. Ẹ mọ̀ pé Gumi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara wọn ni Gumi ò sí Nàìjíríà ara wọn ni Gumi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló fẹ́ sọ ara wọn ni Gumi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí tó mi pẹ́ lọ́rọ̀ Gumi ojú wípé tó bá jẹ́ wípé ẹnìkan ló abuse president àbó abuse any governor sí á máa lọ gbé. Ẹ̀wọ̀n tó ló burúkú Gumi yẹn sọ tó ń sọ káàkiri tó máa lọ sáàrin àwọn báńkì tó máa lọ máa negotiate tó máa jókòó sáàrin wọn tó máa sọ fún president pé nǹkan báyìí kí president sí wọn dẹ̀ nágbára kankan láti lọ gbé màá yẹn. Mo dẹ̀ mọ̀ gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́hún because èmi ń sìn ẹ má jẹ́ parọ́ tán yìí mo ti wọ́n lù í sìn ó ti lọ bí 3 decades ìlú ibi ti sùn mo fẹ́ lọ́lé ilé òṣèlú. Everybody fẹ́ lọ lò. Bọ́lọ̀ ṣe jọ́ lọ́hún ní agbára Ọlọ́run ọdún ìnìbò ẹ̀ máa hẹ́ndì gbogbo ẹnikẹ́ni tó wà ń di bí náà bá a ṣe kú òǹlé bí lu wò ṣe dáa gbogbo bá ṣe ń jẹ́ ti Ọlọ́run kọ́lọ́hún wọlá tí mo ti lò lù kọ́lá wọlá pé mi ò wá sílùú láti wá pé mo fẹ́ gbé lù mo wá sílùú bí ẹni pé mo wá sọ́jà ni mo wá nájà bí ni kí n kéré ọjà bí kọ́lọ́hún wọlá àti gbogbo wa náà kọ́lọ́hún páyé gbogbo àwọn tó wà ní Nàìjíríà tó bá ní kọ́lọ́hún páyé kọ́lọ́hún pàmò sán. Ẹ ṣe gan ìyàwó Adébọ́lá ẹ bá wà on mute.
ṣẹ́rí football zone àgọ́ máa gba ẹlẹ́sẹ̀ lẹ́nu o wọ́n ní Fúlàní lè mí ṣé mo jọ Fúlàní pẹ̀lú mú mi ẹ bá gbó sókè. èyí àwọn tí wọ́n sọ̀rọ̀ pé Kwara ò ṣe Yorùbá èmi ni mo kọ síbẹ̀ pé ẹ má wà surprise gbogbo wa lè tàn mọ́ra wa because orí kìíní ó ń come out from ìgbà tí mo wà ń kékeré àwọn grandparents mi máa ń kí mi I will not be surprised if I relate. Yeah. Because grandma mi máa ń kí mi gan so èyí tó ń sọ pé kíní kan àwọn ará Ìlọrin o because gbogbo wa lè relate. Because Yorùbá a máa relate because a máa lọ kiri ni a máa relate. So ẹ má jẹ́ kí yẹn ẹ má fi yẹn ṣe bínú ẹ gbàgbé àwọn yẹn jàre. Secondly, wèrè tẹ play yìí ṣẹ́ṣọ́ wèrè ní náà kí ló tẹ̀ rẹ̀ rí àǹtí wèrè ní. Wèrè báwo ìtàn tó sọ fún ló ń sọ síta náà kí ló táwọn bàbá tiwa ò sọ̀tàn fún wa kí ló tó wọ́n yọ history kúrò ní curriculum wa. Because àwọn bàbá wa ló yọ history kúrò ní curriculum náà. Àwọn bàbá wa ló yọ history gbà tó ń sọ fún wọn kọ́ yọ lọ yọ náà. Kọ́lá ń put foot wọn down. Mo ní mo sọ fún yín pé ó sì máa ka Amẹ́ríkà ó sì máa ka Germany o ó dẹ̀ sì máa ka anyway ó ti ka Israel ó ti láwọn dúdú là because Jésù dúdú ni ṣé bó ló sọ pé Jésù ò ṣe dúdú tún ní Jésù dúdú ni. Ó ní dúdú ni Jésù. Ó sì máa dé kílẹ̀ tí ń pè ó sì máa dé Israel náà ó dẹ̀ sì máa dé Palestine. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n fún wa ní oríkì. Ọlọ́run àti skala lórí kì í ṣàwọn pọ̀ wà nìkan in the whole world Yorùbá ló lórí. Yorùbá nìkan ló lórí in the whole world. Ṣé bẹ́ẹ̀ ṣe ń kí bàbá wa kábíyèsí o bàbá Olúgbọ́n àgbé ọmọ bàyá mi. ibi tí mo jókòó sí orí mi dẹ̀ ń wú anytime tí bá orí mi máa wú. Ẹni sùn bàbá wa lórí fóònù. Orí mi máa wú ní ẹni time tí bá gbọ́ tẹ̀yàn kí because mo like orí kíkọ. Nǹkan tó right. Màmí Adébọ́lá ẹni sọ gbalagbà ni wọn. Ìgbà tá a bá ń ṣe Ògún ní àwa Oǹdó tá máa ń pa ajá tó ń ṣe pé ẹ̀ẹ̀kan rí ní ibi tán ti ń tó ń jẹ ọ̀sán lára irọ́ gba Ògún ẹ̀ gan-an nìkan. Wọ́n ń ta ajá ní Oǹdó dáàdi Oǹdó máa ń tajá ní búkà o. Kìdá ẹ̀ ṣe gbogbo èèyàn ló ń bọ Ògún bí Christian ṣe wà bí Muslim ṣe wà oríṣiríṣi ẹ̀sìn ló wà ní Oǹdó gẹ́gẹ́ bí Oǹdó tó jẹ́ ìlú tó jẹ́ tó lajú tó dẹ̀ ọdún Ògún ẹ̀ ó jẹ́ ọdún pàtàkì ó jẹ́ ọ̀kan nínú àwọn ọdún tó pàtàkì ní Oǹdó tó bá ọdún Ògún Christmas but Ògún ẹ̀ jẹ́ gbogbo èèyàn tó wà ní even láti America láti all over the world wọ́n máa ń wá sílé fún ọdún Ògún ẹ̀ ọdún Ògún pàtàkì ló jẹ́ ní Oǹdó so bó ṣe jẹ́ nìyẹn. Àti Ògún ẹ̀ la máa ń pa Oǹdó máa ń pa ajá àwọn ìdílé tó bá dẹ̀ sí ń ṣe Ògún la máa ń pa ajá ẹ̀ fún ẹ̀rọ̀ tó ṣe jẹ́ nìyẹn. Ó dà ẹ ṣé gan bá wa sà ẹ ṣé gan thank you sir ẹ ṣé gan bá wa. Ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa ẹ̀yin ọmọ Oǹdó wọ́n ní tó máa ń ṣe Ògún nìkan náà máa ń pa ajá o pé ẹ̀ lè rí ajá rà ní anywhere pé wọ́n kì í ta ajá káàkiri tó máa ń ṣe ọdún Ògún àwọn ìdílé tó máa ń ṣe ọdún Ògún nìkan ló máa ń pa ajá. Dàrún torí Ọlọ́run àwọn ọmọ Oǹdó ti yarí lórí TikTok wọn náà máa ń jẹ lókìlì mi ní gbé wọlé lórí TikTok yẹn because ẹ fẹ́ fa ṣó yìí já ni lókìlì báwo bó la já sí báyìí mo wá dáre bó la já sí báyìí lókìlì. wọn àpárọ̀ lókìlì bó wọn àpárọ̀. ọmọ níyà púpọ̀ bá wa gbóhùn sókè authentic ọlọ́pàá náà máa padà fi mú yín gbẹ̀yìn lórí TikTok. Ẹ kálẹ́ gbogbo ẹ tó ń gbọ́ mi o. Èèyàn kan ní gímú ajá dùn ṣé lóòótọ́ ni. Gbogbo ẹ tẹ wà lórí. Aláìyé báwo yìí ẹ lè pa mí. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ tẹ ń gbóhùn mi káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti ní diaspora. Èmi tí yín Triple A Abíọ́dún Adéwálé rẹ̀ mú tí gbogbo yẹn mọ̀ sọ́mọ́ ní àkókò mò ń sọ̀rọ̀. Ìyá mi Yorùbá wuyì ikú ò ní pa yín o. Àrùn ò ní ṣe yín o. Ẹ ní ṣìwé ẹ ní ṣìṣọ́ gbogbo ẹ tẹ wà lórí ètò pẹ̀lú ìyá mi tẹ́jọ́ lóòótọ́. Nǹkan kò ní mú yín o. Ìkọ́ kí n kọ́ bálá ìkọ́ kí n kéjọ ìkọ́ ní pẹ̀lú kankan wa. Bàbá tó sọ̀rọ̀ tán sí ẹ̀ ní sísọ. Bàbá tó wà ní diaspora tó ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá.
ẹ ní ṣì sọ o nítorí pé ọ̀ká lálájá náà wọ́ tòrò ejò lálájá náà wọ́ tòrò ìdènà kan kì í dènà kẹrìkọ ẹsẹ̀ kó má lọ gbogbo ilé máa lọ rẹ máa bọ̀ rẹ gbogbo ẹ̀yìn tí wọ́n ń jẹ́ àsopọ̀ bàbá mi yẹn sọ̀rọ̀ pé wọ́n fẹ́ wálé ṣùgbọ́n ẹ̀rù ń bà wọn ní gbòkó yẹn bá wọn lè gẹ̀rẹ̀ kó yọ gẹ̀rẹ̀ àti yọ bí òrì bá fojú bọ̀ wọn máa yọ ní tẹ́wọ́n máa délé gbogbo àwọn tó nílé ayé òyò ọ̀nù sí yín ni o ẹ káàbọ̀ ẹ kú dédé àsìkò yìí mo kí ìyá mi ẹ kó ètò látàárọ̀ Yorùbá àwa Yorùbá ẹ má jẹ́ ká ronú o ẹ gbọ́ ìtàn táwọn Fúlàní ń sọ ṣẹ́nu wọn gbọ́rọ̀ láti ilẹ̀ náà ni kíni ti wà tó ń pera wọn ní born to rule àfúrá ni o ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ sáyé pé àkíyèsí wa sí gbogbo ètò yìí gbogbo àwọn táwa ní ibi ẹja pín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo àwọn ọmọ tó ń gun ọ̀kadà káàkiri nílùú Èkó káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ ilẹ̀ Haúsá ni àbí Yíbò àbí gbogbo àwa tá jẹ́ ọmọ Yorùbá pàápàá Yorùbá ló kàn wá kù ẹni tó bá yẹ Yíbò náà tó bá wà mí kó gbọ́n àwọn tó ń gun ọ̀kadà tó jẹ́ Haúsá wọ́n fi wá mọ gbogbo street ni o wọ́n fi wá mọ gbogbo ìlú wọ́n wá wo kọ̀rọ̀ kan dùn wá nítorí pé tó bá ṣẹlẹ̀ kán lè mọ ibi tó máa gbà wọlé mú wa ẹ má jà á fi gbogbo ara sùn o nítorí pé nǹkan tí ń wọlé o àfúrá ni àdẹn ẹ jẹ́ ká fi àkókò ìsọ fáwọn olórí wa gbogbo àwọn tó ń sọ pé àwọn ń gé kánná àtàwọn tó ń ra bólà tó ń káàkiri gbogbo inú ilé òun tó ń wọ gbogbo agboolé káàkiri yẹn tó ń ra fóònù àlòkù àbáwọn tó ń sọ pé owó tó ti ya ẹjá fura o wọ́n ń dọ́gbọ́n wá wo bí kọ̀rọ̀ àti àdúgbò ẹnìkan kan ṣe rí ni o nítorí pé tíjà bá ṣẹlẹ̀ wọ́n fi mọ nǹkan tó ibi tó máa gbà wọlé sí wa lára ṣùgbọ́n ẹ tẹ́ bá wò ẹ rí pé àwọn ọmọ Yorùbá àti nílùú wọn púpọ̀ láti máa ta irú nǹkan báyìí láti máa káàkiri ṣùgbọ́n àwọn wá síbì kò sílẹ̀ tẹ́ dínlẹ̀ Yorùbá tẹ́ ní bá sábó kò sílẹ̀ tẹ́ dínlẹ̀ Yorùbá tẹ́ ní bá Haúsá kò sílẹ̀ tẹ́ dínlẹ̀ Yorùbá tẹ́ ní rí ọba Haúsá ṣùgbọ́n ní ọ̀hún ẹ̀ ní rọ́bà Yorùbá o rọ́bà Yorùbá wà bẹ́ẹ̀ wọ́n jẹ́ ó pẹ́ o mo kàn pé lè fún àkíyèsí ara wa ni eléyìí tí mo tó wá fẹ́ sọ lẹ́ẹ̀kejì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo àwa tá a bá ní àwọn irúnmọlẹ̀ ńlé ẹja máa bọ wọn o tó pé mọ̀ pé tó bá tásìkò àwọn irúnmọlẹ̀ ni ó jà fún wa àwọn irúnmọlẹ̀ yìí wá dìde nǹkan tá a rò pé ó ti lọ Ọlọ́run ó tì wọ́n wá dìde nílé Ifẹ̀ àti káàkiri gbogbo ìlú Ìbàdàn àwọn tó ti jagun bẹ̀ tó tá a mọ̀ sí àwọn jagunjagun tó ti lọ ní Abẹ́òkúta gbogbo àwọn òkè Olúmọ gbogbo àwọn òkè Ọ̀ṣun gbogbo àwọn tá à ń bọ̀ ọ̀hún wọ́n padà dìde wọ́n padà jà fún wa gbogbo àwọn tẹ́ rí pé wọ́n wọlé yẹn wọ́n ṣe ń bọ̀ wá dìde wá jà o ìfẹ́kẹ̀délé mú nítorí pé bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu nǹkan tó máa ṣe ní second tenure kò ní tọ́wọ́n ará àbí Ìlọrin kò ní tẹ́wọ́ lọ́rùn o ṣùgbọ́n ìjà ń bọ̀ kí Yorùbá tó lè pín àwọn olúmọlẹ̀ tó ti wọlé yìí wọ́n á dìde wọn ì tí ì kú àwọn náà rí gbogbo tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n á tì wá lẹ́yìn àwọn ìyá mi ọ̀pá kí ọ̀làkálà gbogbo darúgba ṣọmọ balẹ̀ òjì fi ọ̀ṣálá ṣọlọ̀ ṣálá àwọn náà ó tì wá lẹ́yìn o àwa la ni wọ́n màmá mi kan sọ̀rọ̀ lọ́ọ̀kan pé àwọn nífẹ̀ẹ́ bí Yorùbá ṣe lóríkì tá a bá bẹ̀rẹ̀ sí ní kí àwọn tó wọlé yìí ẹ rí i pé wọ́n á dìde wọ́n á jà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Yorùbá fọkàn balẹ̀ ṣùgbọ́n gbogbo àwa tá a bá wá ọmọ Yorùbá tá a jẹ́ kìrìsìtẹ́nì pàápàá wa tá a jẹ́ mùsùlùmí ẹ má gọra yín o ẹ tá mọ́ra nítorí pé ìjà ń bọ̀ kí tó máa lọ gẹ́gẹ́ bí orin ti máa ń kọ àkọ́kọ́ ń kọ ní méjì ń jẹ́ kó yé gba ọmọ Oòduà pé ìjà agbára ń bọ̀ kò ní pẹ́ dé mọ́ ìjà agbára ń bọ̀ láti wá gbọ́ ọmọ Oòduà la ìjà agbára bá dé ọlọ́pàá yóò fẹ́rẹ́gẹ ìjà agbára bá dé mọ́pọ̀ yóò dá wa tì àwọn sójà kọjọgbọ́n ọ̀kọ̀jọ̀gbọ́n wọn kẹ́ran àwọn sójà kọjọgbọ́n mo kọjọgbọ́n wọn ní gbé yín torí pé ìjà agbára ń bọ̀ láti wá gbọ́ ọmọ Oòduà la ẹ̀kẹ́kẹ́jì ń bẹ̀ náà ni orin tá a máa ń kọ ní pé iṣẹ́ wa fúnlẹ̀ wa forílẹ̀ ibi wa kàgbéga fàyè rí ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde ó sì ipò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ní ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ó ṣọ̀tì ẹni ojú àkókò tó kú àwọn ìlú mẹ́fà. Ẹnìkan ní kí bá wa tún orin Ìjàngbara bọ̀ yọ́n ní kẹ́tù kọ. Ìjàngbara bọ̀ kò ní pẹ́ dé mọ́. Ìjàngbara bọ̀ láti wá gbọ́mọ Oòduà la. Ìjàngbara bá dé ọlọ́pàá yóò fẹ́rẹ́gẹ. Ìjàngbara bá dé mọ́pọ̀ yóò dá wa tì. Àwọn sójà kanjọgbọ́n ọ̀kọ̀jọ̀gbọ́n wọn kẹ́ran. Àwọn sójà kanjọgbọ́n ọ̀kọ̀jọ̀gbọ́n wọn náà rúgi oyin torí pé ìjàngbara bọ̀ láti wá gbọ́mọ Oòduà la.
ṣé gan-an ni ẹ tẹ́ bá gbádùn orin yẹn ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ ṣé gan-an ni a dúpẹ́ gan-an sà. ẹ kì í play orí Yorùbá Nation mọ́ bí ti tẹ́lẹ̀. ẹ má bínú sí mi màá pìlẹ̀ lẹ́yìn ẹ máa pìlẹ̀ ẹ tún mọ nǹkan tẹ́ kì í ṣe bí ti tẹ́lẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ show ẹ kọ́kọ́ máa ń kí oríkè Ọlọ́run ẹ kọ́kọ́ máa ń kí Ọlọ́run kẹ́ tó bẹ̀rẹ̀ show ẹ ti stop. mo rò pé àwọn èèyàn data ni gbogbo yẹn àti ṣèwúre inú lẹ́ka tó jáde. ẹ mọ̀ pé lẹ́yìn Yorùbá kò sí ni àṣàdúrà ni àwúre kò sí ni understand. ẹ ṣe ó dà I will adjust myself ẹ ṣe gan mo dúpẹ́ mo dúpẹ́ sà gbẹ̀yìn olólùfẹ́ mo dúpẹ́ pípọ̀ ọ̀rọ̀ tẹ́sán yẹn gan àwọn èèyàn wọn láìkẹ́ wọn ní Yorùbá wòye tó tọ́ ní wọ́n yẹn sọ. ẹni tọ́lọ́ tún kù lórí kínní ọmọ something yẹn ọ̀rọ̀ kan ti sọ̀rọ̀. TikTok is not my fault for you pen drop ó mọ̀ gbé wọlé. ó kà wá wà ń bí o. gbọ́dọ̀ ti kàn yín ó kàn yín. ó kà wá North America. ó yá ẹgbọ́n sókè. ẹ wò mà gbogbo ìsàkúsọ tí ọmọ àlè yẹn sọ ó fẹ́ jogún kógún mi. ó lè pàtàkì tọ̀ fún yín. ọmọ àlè lè ti dàgbà wọn rò pé wọn lè lọ́mọ ọkọ ni àwọn ọmọ ọkọ báyìí ti lọ wá gbóngbó wọn ti wá kù mọ wọn á pa ọmọ àlè ní wọn máa pa ọmọ àlè ní straight níbo lọmọ àlè ti fẹ́ gbalẹ̀ ilẹ̀ wo ló fẹ́ gbà. ogun ti dé báyìí ogun dé. ìtẹ̀wèrè wo ló fẹ́ gbà. ó ń ṣe ẹ wò ó bí n pé àfàyè gbà wọ́n ni ẹ understand bí n pé àfàyè gbà wọ́n side wa ni so àyè tá a fi gbà wọ́n yẹn àwọn rò pé wọ́n ti fi gbogbo propaganda kan gbẹ́sìn wọlé kan gbé mọ̀lú wọlé pé nǹkan tá a mọ̀ nìkan ló ń jẹ́ àmọ́ nǹkan mọ́ ẹ understand mi ìríbi tí minority ló sọ pé òun fẹ́ dìde òun máa pa majority kúrò lórí ilẹ̀ wọn tí kì í ṣe kí wọ́n jálejò ń bẹ̀ ẹ understand ṣe rí lágbára Ọlọ́run mo bẹ̀ Ọlọ́run Elédùmarè bàbá Tinubu Ọlọ́run á kó sí nínú àwọn onílẹ̀ á kó sí nínú bàbá wa á yọ̀ǹda irinṣẹ́ fún ọmọ Yorùbá kí wọ́n rò ọmọ Yorùbá ṣe jọ́lẹ̀ wọ́n pa lọ́lẹ̀ ni káwọn bá ṣe jọ́lẹ̀ ńgbà yẹn bóyá onílé ló máa sá o àbálejò ló máa sá bí ọmọ àlè tó ń pàtàkì tọ̀dúnwájú kó ló máa sá o àwa wò ó kó má gbàgbé pé àwọn alágídí pọ̀ nílẹ̀ Yorùbá o Oǹdó alágídí ni wọ́n o àwọn táǹkì ń gbọ́ táǹkì ń gbà tó bá ṣẹlẹ̀ gbogbo ọmọ Yorùbá ni ẹnìkan wá ń sọ wèrè ló ń ṣe ọ̀rọ̀ tó kọ́ ń bí mi inú bẹ̀ mú kàn rúpọ̀ dẹ̀ náà ní kí ló ń sọ bẹ̀tẹ̀ àgbọ́dọ̀ fi ṣeré náà because nínú eré báyìí òótọ́ máa ń wà bẹ́ẹ̀ so àgbọ́dọ̀ múra family bí bàbá ọmọ wa ṣe sọ̀rọ̀ yẹn mo lákọ̀rọ̀ tán sọ mo dẹ̀ lákùnrin tán kan orí yẹn ẹjọ́ sà ẹ bá wa ṣe sí voice note sà kẹ ẹ jẹ́ ká spread ẹ̀ sà ẹjọ́ sà orin yẹn wà unique ó dẹ̀ máa orin yẹn ó máa jí ọ̀pọ̀lọpọ̀ tó bá ń gbọ́ ẹni tó orin yẹn lè jí. ó dẹ̀ kan ti drop o ọmọ níyà púpọ̀ ọkùnrin wà ń bẹ̀ wọ́n ẹ ṣeun gan adúpẹ́ àti ẹ pàtẹ́wọ́ fún wọn ọmọ níyà mẹ́ta ẹ má bàbá ọmọ níyà púpọ̀ ni ẹ má bínú ṣẹkọ mi ẹ kó wọn ẹhọn mi fídíò mi àbúrò èèyàn wò lélẹ̀ ẹ bá gbóhùn sókè ẹ ló sà o. ẹ kó ètò òmùsẹ ẹjọ ẹ ń sè é ẹ kó ètò. bí a kẹ gbọ́ kí ni ìlàkó tó ní pẹ́ dá sí. Hello ma. À ń gbọ́ yín sà. Ok, mo ní ọ̀rọ̀ bíi méjì náà ni mo fẹ́ sọ. Ẹ bá wa sọ o. Number one ni wípé tó bá tiẹ̀ dáwó lénìí ká tẹ̀lé nǹkan dágbáwó lónìí ó di héyà lénìí ǹjẹ́ ọmọ Yorùbá proto. Wọ́n ti dọ́ máa wọlé wọn nínú ìsìn. Mo láìkí bàbá tó pe àkíyèsí yẹn tí wọ́n dẹ̀ wọ́n yí orin ṣọ́ọ̀ṣì sí orin Yorùbá kan sọ́ra wọn díẹ̀ o. Ìmínà o. So number two sẹ́yìn gbọ́. À ń gbọ́ yín. Àwa tí a wà ní Èkó ń bí ẹnìkan wá bá mi bí ọ̀sẹ̀ tó kọjá yìí pé wéré àmọ̀ ìbàfọ̀ yẹn every day kì í free week o. Every day làwọn ará bí lóògùn ara wọn wá tẹ́lẹ̀ ń já wọn lẹ̀ nínú tírélà kò lè sí anybody tó máa challenge wọn kò sí. Kí la fẹ́ ṣe? Number two
question about tí a ṣe máa wò náà rí tá a máa sọ̀rọ̀ lórí platform sọ̀rọ̀ lórí social media tí ó lè sí ẹni sọ̀tẹ́ ẹnìkan wá sọ fún mi ara àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ ọmọ ilẹ̀ Ìgbò wọ́n ní ó ní bàbá ó ní na Yorùbá náà ẹnu prepare and ẹnu prepare lọ́dọ̀ àwọn onírinṣẹ́ wà lọ́wọ́ àwọn ìgbà òru ni ó láwọn àti Niger Delta ó níwọ̀n bí aláya wọn dáa kó máa jẹ́ pẹ́ẹ́nu lásán ní Yorùbá kan ń lò àkíyèsí ọ̀fẹ́ pèlè ní ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ o. Ẹ ṣeun bọ̀ bàbá. Ṣàánú wa ní Kwara o. Àṣẹ ṣeun sà. Ẹ ṣeun. Ìjà ń gbára bọ̀ kò ní pẹ́ dé mọ́. Ìjà bàbá wa Ugu a ní ẹjọ́ Abíọ́lá ti tiẹ̀ sí kò ń pè bẹ́ẹ̀ Abíọ́lá 223 ní bá mi fi sí Abíọ́lá 223. Ìjà ń gbára bọ̀ kò ní pẹ́ dé mọ́. Mi ò sí nílé. Ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀. Ẹ bá ní kọ́ọ̀dù ẹ̀ ìjà ń gbára bọ̀ kò ní pẹ́ dé mọ́. Ẹ ní sùúrù ọmọ oníyà púpọ̀ ẹ ní sùúrù wọ́n máa rìkọ́ọ̀dù ẹ fún àṣejọ à ń gbọ́ yín. Bẹ́ẹ̀ni nínú ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí o ṣé ní gbogbo àwọn fáàsì ṣé gẹ́tì ní sè. Pẹ̀lú yín à ń gbẹ. Wọ́n jẹ́ tọkàntọkàn ni o a máa appreciate yín to the level wípé bàbá ti rí ṣòó yín tó gbọ́lẹ̀ báyìí a máa ń wà emotional tó lọ́kọ̀ọ́ ní. I'm blushing. Love and light including myself. Ẹ máa gbọ́ èrò tó èmi ò ní parọ́. Ìyá àwọn èèyàn ti sọ bẹ́ẹ̀ àwọn èèyàn ló ti sọ mú dáre. A ti mọ̀ pé ẹnu bí ọba ní kíyàwó kọ́ á gbéyàwó dé. Ó máa pa àlákà èèyàn. Mo fẹ́ má bá wà ní ìpá láṣẹ. Ẹ bá kí ń bẹ̀rẹ̀ ṣó fún wa. Ibi notification pé àwọn tó ń ṣe ṣó mi náà máa ń ṣe tó máa máa blink notification yẹn. Tó bá possible ẹ mínítẹ̀ sórí ṣó wa yìí pé love like and share kó máa blink. In fact, èmi máa ń wà carried away. Ọkùnrin tó ti dé olóòótọ́ ni kí ló fẹ́ sọ? Ṣé máa grab? Máa kí kàn gbéra fún mi. So, kò ń ṣe pé willingly lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe bẹ̀tù wọ́n ti mọ̀ pé tẹ bá mú nǹkan dé kọ̀ǹfàmù ni oníkàwọ́kù ti dìde lórí power light love share. Nǹkan tẹ fẹ́ sọ ẹ òní focus púpọ̀. Kódà àwọn èèyàn ń support yín lórí TikTok Fẹ́mi Tútì àbí Túkì. Bóyá ń ṣẹlẹ̀ bóyá ẹ mọ̀ pé wọ́n ní ọjọ́ àkókò wa ti pẹ́ nínú ebi. Abíọ́dún Ògúnlétí náà wọ́n ní bẹ́ẹ̀ ni. Nǹkan tẹ fẹ́ sọ ẹ gbogbo lórí tẹ́sán. Love you. I love you too. So, mo fẹ́ kẹ́ bá wọn tó bá possible ibi tá a máa ti rí bílíkì sọ̀tẹ́ lórí fóònù àwọn ẹgbẹ́ lórí iṣẹ́ mi yẹn èyàn ẹ̀kọ́ bá gbé síbẹ̀ kékeré pé love and like and share. Àti mọ̀ pé kí o ṣe pé fápò yín kí fídíò lè rìn ní. I think I will do that. Thank you, sir. Ẹlẹ́ẹ̀kejì mi ìjẹ́ ní fún wọn tó bẹ̀ ká fún wọn. Ẹ máa bù wọ́n. Lórí ìtàn wa, àwọn ọba wa nìṣòro wa lórí ìtàn wa. I could remember bóyá 25 years ago tí mo travel lọ sí Iléṣà láti lóyìnbó ọlọ́run tó jẹ́ ọmọ Iléṣà ṣóyè yín sìn. À ń gbọ́ yín sà. Wọ́n fi hàn mí pípẹ́ sí bàbá kábíyèsí ọwọ́ òkùnkùn yẹn tó kọ aláwìyé tó ti ń pìtẹ́ out ọba olóògbégbèsè yẹn yàtọ̀ sí bàbá yẹn. Inú fádẹ̀lì tó wá wà. Gbogbo àwọn òkútọ́ wa òkútọ́ Yorùbá òkútọ́ lẹ Ìbàdàn ìwé ẹfẹjọ́sìn náà ń kọ lọ́kà fún wa. Aláàtọ̀ ọ̀jẹ̀dẹ̀ pàtó wa inú fánìtàn wa wà. Bẹ́ẹ̀ ni, you are right. Àwọn ọba wa ní custodian of those irú wọn lẹ̀. Èèwọ̀ nù wọn ló gbé kínní yẹn lárugẹ bíi bàbá mẹ́rin orúkọ àwọn ọba náà. Ọba ni ó dẹ̀ ní prison press ẹ lọ wò ó níléṣà olùkọ́ gbogbo àwọn aláwìyé ìkọ̀kọ̀ yẹn. Àwọn ọmọ láàrùn tí wọ́n ti jọba ni. The old one oníṣà ọba òkùnkùn ọba ni
nígbà yẹn o bet gbogbo nǹkan yẹn ó ń parẹ́ díẹ̀díẹ̀ èmi àti yín sì yìn we are approaching our 60s in few months. ṣé ẹ gẹ̀tì ni. à ń gbọ́ yín sàn. ìgbà tá a lọ skul gbà yẹn nínú ìsìn tá à ń ṣe Mansa Sintiata Kuwata àbí náà pé nǹkan tó ń kọ́ nínú history wa nìyẹn which was 80s 70s. Sundiata Keita ló máa ń kọ́ nínú history Mansa Musa. So òun la pípẹ́ ṣe níbi penetrate wọ ìtàn wa tó fi jẹ́ pé ọmọ Fúlàní ló ń sọ̀tàn wa tó kọ fún nígbà tó jẹ́ pé wọn ò gba àwọn báwo gba àwọn babaláwa wa láyè bíi ìfọlọ́kọ̀ aṣọ ọ̀dàyọ̀ tá a máa ń wò those days. táwọn bàbá yẹn tó máa sọ oríṣiríṣi fún wa tó bá ń fífá yẹn ó máa ń rọ̀ mọ́tàn wa ó máa ń rọ̀ mọ́ ìdílé wa gbogbo ẹ̀ wọ́n káṣù ẹ̀ wọ́n lè adẹ̀ ń pe àwọn àǹfùlà wa à ń pe àwọn ọba wa ní pípé wọn kí ní kọ̀ọ̀kan tó bí àná historian kí ló ń kọ̀ tó bí àná Islam àti Christianity. So gbogbo àwọn òkútọ́ Yorùbá òkútọ́ lẹ́yìn òkútọ́ Ìbàdàn ìwé àwọn òyìnbó tó kọ náà ń kà reference kìíní kan Samuel Johnson wọ́n lè fẹ́ correlate pẹ̀lú ìtàn wa. So àwọn ọba wa ní ká tag kí wọ́n fún àwọn bàbá wa babaláwo láyè torí inú fún àpòjì tó wá wà. So ẹ máa dé tó bọ̀ wá. ẹ ṣeun gan ni a dúpẹ́ àkíyèsí tẹ́ pè wá sí. ẹ jọ máa ẹ má gbàgbé láti bá wa sí ní kinní yẹn. mi ì mọ̀ ṣe o mi ì mọ̀ ṣe màá wọ ìyàtọ̀ bàbá mi ṣe gbogbo ẹni kí wọ́n ṣe. ẹ jọ máa ẹ yẹn sábì kún. àwọn followers àwọn àkàwọ̀ àtúwà ẹrú mọ́lẹ̀ wọ́n ṣe kọ́jọ́ kó pè é lẹ́yìn ètò. kódà ẹ ṣe gan bá mi ẹ ṣe. àwọn ìdílé tábà tí notification yìí pé tó ń bọ̀ nǹkan tẹ́tẹ́ sọ ẹ la fẹ́ gbọ́. nítorí pé a mọ̀ pé èrè yín kò ń pọ̀ máa lè reality lè máa ń sọ fún àwùjọ ẹgbẹ́ tó bá láti rí lóbi ẹ̀ tíṣọ̀ bá ti bẹ̀rẹ̀ báyìí olùkọ́ àkó máa la anúlẹ̀ láti ganu sí. ẹ ṣe gan-an ni mo dúpẹ́ sà ẹ ṣe. ìjọ máa yẹ kí sáyé fi kún ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n mi sọ tó ń sìn. ẹ kú làákàyè ẹ jẹ́ pàtẹ́wọ́ fún wọn à ń gbọ́ yín. ẹ ní sọ̀rọ̀ tán ẹ̀gbọ́n mi ẹ sọ̀rọ̀ ṣe kù ni ẹ máa bẹ ọ̀bẹ ní bẹṣọ àtẹrẹsẹ àtẹnupẹ ṣe rí nípa ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n mi sọ àkọ́kọ́ bàbá wa tí wọ́n máa ń sọ̀rọ̀ fáńgbà yìí bàbá Ifáyẹmí ẹlẹ́bùrú gan màá fẹ́ jẹ́ kí màámi ṣe ń gbọ́ láti wọ nọ́mbà 100 màá send nọ́mbà wọn sí yín màá fẹ́ kí ẹ bá bàbá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ifá kò ṣe fà pàápàá nípa ọ̀rọ̀ pé mo súnmọ́ bàbá dáadáa àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni wípé ṣe rí ibi tó ti sọ ọ̀rọ̀ wa nù ní pé kí ẹ bá wa bẹ president wa sí yìí kọ́ máa pe Yorùbá ní fanakula mọ́ láti ilẹ̀ lọ́ ti máa ń sọ Yorùbá ń pè fanakula ní school wọ́n bá sọ ọmọ ilẹ̀ Yorùbá tó bá sọ èdè Yorùbá ní school wọ́n sọ di fanakula pàápàá nísìnyí wọ́n ti yọ Yorùbá kúrò nínú subject wọ́n ìtàn fi pé èdè wa ní fanakula. wọ́n ti fi Chinese rọ́pò èdè Yorùbá. Yes, now ẹ jẹ́ kí gbogbo wa pàápàá wa tá à ń ṣe program lórí bí ẹ jẹ́ àfi ṣírò pọ̀ ọmọ Yorùbá àtàtà ni wa Yorùbá ni ẹ jẹ́ máa sọ ẹ má yẹ ká pronounce ọ̀rọ̀ wa ní English mọ́ ẹni tó bá fẹ́ bá a sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ èdè Yorùbá yá gbéga táwùsá bá fẹ́ sọ̀rọ̀ nínú èdè wọn nínú program wọn Haúsá náà máa sọ throughout. wọ́n wà ní Benin ńjọ́ kan àwọn tó máa ń jẹ́ kílókọ̀ yẹn wọ́n mú mọ́tò àwọn mọ́tò tó ń kọjá wọn tó kó ráìsì now àwọn Yorùbá tó wà ń bẹ̀ tó jẹ́ immigration tó jẹ́ àwọn tó máa ń wà ń bọ́dà yẹn ó dẹ̀ dá ẹni tó kọlà bí ẹgbẹ́ ó dẹ̀ dá dúró ó fi Haúsá rẹ̀ tó lọ ó dẹ̀ penetrate yá yẹn wọ́n gbé ṣèbí Yorùbá ní ẹ wá wò Haúsá ló padà help yá yẹn ẹgbọ́n Haúsá ló tún padà help yá yẹn pé ṣe é báwọn Yorùbá ṣe máa ń ṣe nìyẹn ó tún sọ fún wa pé báwọn Yorùbá máa ń ṣe ẹjọ́ àwa Yorùbá ta fi wá sórí program yìí láti sin ìlú ẹ jẹ́ ká máa yí èrò padà síra wa ní dáadáa àkọ́kọ́ nìyẹn kejì tẹ́nìkan bá ń bẹ́ nìkan wíńbì tó bá jẹ́ ara àwọn atọ̀hún wá ẹ jẹ́ gba àfọwọ́sowọ́pọ̀ nítorí pé báyìí ń sọ yìí sí àwọn Yorùbá kan máa wà pé ẹ ṣe ń bú Fúlàní ẹ ṣe ń bú kíní kan àwọn òsín bẹ̀ ẹ jọ ẹ jẹ́ gba àfọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká gbẹ̀yìn bẹ̀ bọ́ jẹ́. ó dà bàbá wa ẹ ṣe gan kẹ́lẹ́ mi náà tún bá wa dá sí ẹ ṣe gan adúpẹ́ jẹ́ kí Mr. Ọlátúnjí wọ́n ti wá mẹ́rin ti pẹ́ ẹ bá wa gbóhùn sókè bàbá wa thank you so much we appreciate you sir.
ẹ jọ ẹ̀yin èèyàn mi ẹ bá mi download tap send kẹlo promo code Abiola TTS. Excuse me, ẹ má bínú o, ẹ má bínú, ẹ bá mi lo Abiola 223, ẹ má lo Abiola TTS yẹn mò ń ṣe nǹkan lórí ẹ̀, ẹ bá mi lo ẹ bá mi share fún àwọn contact fún lo Abiola 223 ó ní mo ti. ẹ jẹ́ kí mi béèrè question tèmi kí mi tó gbàgbé o question lèmi wá béèrè ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ti sún èmi tèmi. ẹ jọ gbọ́ ẹ̀yin fans mi ẹ bá mi download tap send ẹ lo promo code mi Abiola 223 app tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yẹn ẹ máa fi send owó lẹ́niwẹ̀ tẹ́ bá wà sí Nàìjíríà direct deposit ni kò ní third party kò ní pé ẹnìkan fẹ́ ṣe kinní kan ẹ bá ti download sórí fóònù yín bẹ́ẹ̀ ni pé fẹ́ ṣe transfer ni ọwọ́ kan tẹ́ bá ti ṣe báyìí òun ló máa lọ ẹ kí n gbọ́ fẹ́yìntẹ́ wà lórí YouTube lórí kinní náà ẹ jọ ẹ tẹ bá fẹ́ bọ́lẹ̀ ẹ lè bọ́lẹ̀ sà ẹ ní sùúrù bí tí ma ti sanwó iná lélẹ́yìn náà bí tí ma ti sanwó iná tí mò ń lo iṣẹ́ fún mi lówó ń bẹ̀ ni náà iṣẹ́ fún mi lówó pé gbà fi sanwó iná ọjà tí mò ń ta ìdí ma fi sanwó náà ẹ ò ní tap send ẹ bá mi download ẹ lo promo code mi Abiola TTS ẹ máa ti rí tap send yẹn ẹ ti rí ẹyẹ náà yà sí ìfọlọ́wọ́n bá bẹ̀ yín Abiola 223 oníkẹ́ ẹ lò bá mi ṣe fáwọn fáǹsì ẹ̀ tí lò ó kùdùsì fún yín o mo dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ yín á máa lọ sókè o so Mr. White Texas kò tí ì kàn yín o IB ló kàn. Kò tí ì kàn yín sí àkínṣe bẹ́ẹ̀ lórí péjì ẹ̀yìn náà mọ̀ náà. Tí IB bá aláwọ̀ yín IB tó bá ti síbẹ̀ IB ṣe wà ń bẹ̀ náà ẹ White Texas ẹ̀gbọ́n sókè IB ò síbi a máa drop yẹn ara ìlú wọn ni. ọmọ Fúlàní wọn tó ń sọ ìtàn Yorùbá ẹjọ́ gbogbo pòfẹ́sọ̀ tí a ní nílẹ̀ Yorùbá tó ń kàwé wọn tó ka pálí tó wà lẹ́yìn ìwé wọn lè gádà ara wọn kan kọ ìtàn ẹyọ kan fún Yorùbá. Question number 1. Number 2, ẹjọ́ kí ni purpose ọba kí ni cause ọmọ kékeré lèmi kí ni mini ọba wọn ti jẹ́ kán pa wọ́n rẹ́ kó dàbí Amẹ́ríkà tí ò lọ́ba kọ́ mi ò mọ iṣẹ́ tó ṣe náà bóyá lè jẹ́ kí n mọ̀ mo fẹ́ mọ ìtumọ̀ ọba gangan iṣẹ́ tó ń ṣe kí náà jẹ́ kí náà báwo náà ṣe kí ni iṣẹ́ ti tiwọn nílùú gan kí náà jẹ́ ṣe lè sọ fún wa. ẹni tó bá mọ ìtumọ̀ ọba ànìgbé nǹkan táwọn ọba jẹ́ tó bá tún lè ṣe kinní kan tẹ́ bá lè bá wa sọ fún wọn ẹ bá wa sọ jáde. ẹ bá wa kún ìtumọ̀ ọba. ẹ ní sùúrù sẹ èèyàn kan wà lórí fóònù sà Mr. Oníyàkí ni ẹ ní sùúrù èèyàn wà lórí fóònù ẹ bá wa gbóhùn sókè lórí fóònù sà. Hello, yeah. Good evening, everyone. Good evening. Just a quick one. I just want to say a quick one because I believe because we just keep talking like we keep talking. We in the bàbá wa ṣe ẹ lè sọ Yorùbá ni sà. tẹ bá ti wọlé bá wa sọ Yorùbá Wuyì ètò ní Yorùbá Wuyì tẹ bá ti wọlé bá wa sọ Yorùbá àníkẹ́ bá fi English díẹ̀ gbá láàrin bẹ̀tẹ̀ má sọ fònẹ́ fún wa gbogbo akọ́lá gbọ́ English èmi tẹ̀ ń wo ìgbọ̀n mi ò gbọ́ English mi ò gbọ́ wọ́n ti wọlé wọn bá wa sọ Yorùbá lè fi má fi fònẹ́ sọ̀rọ̀ lórí péjì yìí. Baba Banwo, okay. Emma, get ready. Hello, sir. Hello, sir. Yeah, sorry, I don't know what happened. A ní kẹ́ sọ Yorùbá, ẹ gbọ́ Yorùbá ni sir. Yorùbá tí mo ti sọ láti jẹ́ tí ó ṣe nǹkan tó ń ṣẹlẹ̀, ṣé wọ́n àní àti àǹfààní mi bá yọ ẹjọ́. Àwọn táwa gbọ́ English kí la máa ṣe. Àwọn tó gbọ́ English, ṣé English kan ló wá jà àwọn lólè? Ẹ ti ẹ sọ̀rọ̀, ṣé English kan ló wá jà àwọn lólè? Ẹ jẹ́ kó pọ̀ nǹkan tẹ́lẹ̀ fẹ́ sọ náà. Okay, sir. Listen,
I believe you guys are not ready. I'm gonna be blunt with you, Lord. You're not ready for anything. When you're ready, make a move in that country called Nigeria. They created that country. Sama ẹ kí máa ní sọ Yorùbá, ẹ jẹ́ kí máa ní sọ Yorùbá. British Ẹ sọ Yorùbá sà. Ẹ jọ ẹ drop ẹ dànù. Oṣù ló sọ ìwọ nìkan ló wà l'Amẹ́ríkà ni. What the fuck? Ẹ drop ẹ jọ. Ẹ má tó gbé péjì mi wálẹ̀, má lo F word ẹjọ́ ẹ bá mi tẹ one àbí kí ni máa ń tẹ̀. Ẹ drop ẹ jàre, ẹ jábọ́lẹ̀. Ìwọ nìkan ló ń gbé l'Amẹ́ríkà ní kó là wá ń gbé. Ẹ jẹ́ kí wọ́n make contribution tí wọ́n náà first please kẹ́ni kankan máa wọ̀ mí ìtumọ̀ ẹjọ́ bàbá wa ẹ sọ̀rọ̀ a fún yín ní 5 minutes àbí how many minutes ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín. Okay, just make a move in that country. They created it. It's very simple. There's no one has to come and tell you that they are wrong thing, unless they want you to judge them. Because how long do you want to live like that for? Just think. Sit down after this program. Sit down. Just think. How long do you want to live like that for? Like all your celebrity, whatever, they all came to our brother. Come on, wake up. Wake the fuck. Oh my God, I don't want to swear, but wake up. Do something. Make a move. They can't be killing you daily. It doesn't happen here in England. No one kill no one. If it happens, the country is going to be on lockdown. It's the fact. We're not animals in that country. So wake up. Wake up. It's very simple. Wake up. You live in a metric life daily. You repeat the same thing daily, all because of what? You want to survive. Is it all about surviving? They're killing you. Daily, they're killing you. Thousands, millions, name it. It's all over on the internet. So no one can say they don't know about this. So why are you all keeping quiet? Stay in your house. You don't want to kill until they bring the war into your doorstep or what? Tell me when I'm wrong. Tell them to come and look. They know me. I'm speaking English. Tell them to come and look for me. Locate me. Do you understand? This is England, my bro. England. She won't whine you and go for 1 mental health. She won't easily come up on you. Come up bring you. Look at your money. She everybody whine around you. That's all now. She easily come up on you. Look at your money. Daily. Also in Nigeria, ó tún gbẹ́sìn wá fún yín, ó tún wá sọ fún yín pé dúdú ni Jésù. Èèyàn kan tó wá jáde pé Fulani ni Jésù. Ṣé gbogbo wọn wá ìnara wa ní dọ́là fẹ́ ṣe lè dá metrics like lè náà come on man, wake up. Ogun tó ṣe fún àwọn bẹ̀rù ṣó ṣe ń ṣẹlẹ̀ ni ṣó wọ́n ti change ẹ̀ ní ṣó ti di AI mọ́ wa lọ́wọ́ nú ayé ni. Àbí kò yé mi báyìí, I no understand. Me, I no just understand though. I no understand them now. I no just understand because èmi ò sọ pé mi fẹ́ wá gbé labroad, mo kàn fẹ́ wá jayé, mo fẹ́ wá house kí n jayé kí n lè padà wá sílẹ̀ àti gbẹ́nu lé báyìí láti wà lẹ́nu ẹ̀ látọ̀jú kí ló ń ṣẹlẹ̀ ṣé ń wáìnì. Ẹ ṣe nǹkan náà, ẹ ṣe nǹkan. Ẹ jẹ́ ẹ̀pọ̀ àwọn celebrity kí ló ń jẹ́ celebrity yẹ́yẹ́ brity ẹ̀pọ̀ àwọn ti wọ̀ sínú láì yẹn rárá wọ̀ lè jà fún yín ẹ̀pọ̀ àwọn ti ta ni wọ́n. Who they be? Come out now, come out. Who they be? That you want say? Anti program you think will Lati there, but we don't make up mind because everybody wake up, yeah. Only streets la our category but wake up. I'm a movie. Me favorite program go working matuma more mental health. For me mental health give me God around me Lati there now. We go no more. One more year to sorrow. Tó bá wo program yìí ọmọ èèyàn tó ń sọ̀rọ̀ ṣó ti yé yín a lè máa dákẹ́ ṣé wà pẹ̀lú mi àǹtí. Yes sir, àti fún 5 minutes so 5 minutes yìí kù 1 minute 30 seconds ọ̀tọ́ bá pẹ̀lẹ́ ti round up náà kò sí wàhálà. I'm done. Okay, thank you sir. Ṣé gan sir. Okay, ṣé gan sir. Ẹ bá pàtẹ́wọ́ fún wọn sir. Yes sir. Bàtà wá ń bèèrè lọ́wọ́ mi pé bọ́lá já sí kí lẹ fẹ́ kí n sọ. Kí lẹ fẹ́ kí n sọ? Ẹ ń bí mi comment section bọ́lá tí wọ́n wá já sí Yorùbá wù. Kí lẹ fẹ́ kí n sọ? Ó ti sú mi. Bàbá wa bá wọn ẹ bá wa gbó Mr. Akim ẹ bá wa gbóhùn sókè ẹ kí Mr. Akim gbóhùn sókè sọ bá wọn ọ̀rọ̀ tí wọ́n máa pọ̀ díẹ̀. Ẹ má ní mi lára mi lórí YouTube kí ló tẹ̀ ní mi lára báyìí.
Mr. Kim ó ti drop Ọlọ́run ṣe o Mr. bàbá gbóhùn sókè kí wọ́n pé ṣègbọ́n tí wọ́n sọ aláìẹ̀dá wọ́n ní Yorùbá wuyì ò gbọ́ English kí wọ́n lè fẹ́ kí ìmọ̀ kó tó fẹ́ bàbá ń woṣẹ́ wa ń bẹ̀ wọ́n ní Yorùbá wuyì ò gbọ́ English IB ẹ gbóhùn sókè. Ẹ kú dédé àsìkò yìí. Yes ma ma ẹ wo ọ̀rọ̀ tá à ń sọ tí mo bá tí wọ́n sọ yìí bó ti jẹ́ pé bí báwọn nígbà kan bẹ̀rẹ̀ ìbéèrè tí ay tẹ̀sí béèrè pé kí náà ń pè ní ọba àbí ṣé mo gẹ̀ẹ́tẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Iṣẹ́ tó dẹ̀ ń ṣe kí ni mímì wọn kí ni purpose wọn kí ni ìtumọ̀ ọba. English na wọ̀ta tí màá gbóyìnbó àwọn fáǹsì mi gbóyìnbó ẹ̀yin tẹ́ bú mi ní kọ́mẹ́ǹtì pé mi ò gbóyìnbó àwọn fámìlì mi àwọn fáǹsì mi gbóyìnbó. At least mo gbọ́ tí àwọn ẹ̀gbọ́n mi kan sọ wípé bóyá káwọn yé máa sọ èdè Gẹ̀ẹ́sì èdè àyálò tó fi kó wa lérú bóyá ká máa sọ ní bíbá yìí mọ́ tí bá gẹ̀ẹ́tì ẹ̀ màmá. Bàbá wa ṣe bá wa fún ay tẹsàtù ní èsì tí wọ́n ti fẹ́ fọ ọkùn ọrùn mi báyìí bọ́n yẹn ń fà lélẹ̀ bẹ́ẹ̀ kí bá wa fi tún náà sí. Ẹ jẹ́ kí fún wọn ní èsì tí wọ́n níwọ̀nba ibi tó yé mi ay tẹsàs ṣe rí nǹkan tó ń pè ní ọba àti pé kí ni wọ́n ń ṣe táwa gbọ́njú bá òun ni pé ọba so ìlú àti àlàáfíà ààbò ìlú kan ní òkè ò lápapọ̀ ní ìgbìmọ̀ kí wọ́n dá àwọn sọ́tọ̀ pé òkè ò àwọn ọba yìí nílùú báyìí o wọ́n lọ́ba ò torí nílẹ̀ Oòduà ohun tá a gbọ́njú bá ni pé wọ́n ní ìlú tí ò bá lọ́ba wọ́n ní ìhòòhò ló wà nílẹ̀ Oòduà wọ́n ní ìlú tí ò bá lọ́ba ìhòòhò ni wọ́n sọ pé ìlú náà wà so tí ìlú bá ní ọba at least ó ní alákòóso pé gbogbo nǹkan tí ò bá máa ṣẹlẹ̀ wọ́n níbi nǹkan tó máa kó ọ̀rọ̀ lọ because àwọn ọ̀jọ̀gbọ́n náà máa ń yàn sí ipò náà ọgbà dédé tí máa láwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ láwọn ọlọ́gbọ́n èèyàn lóríṣiríṣi ìletò láti lè máa darí ìlú yẹn àlàáfíà ìlú ẹ̀mí àwọn ará ìlú ló jẹ wọ́n lógún ààbò ìlú ìrọ̀rùn ìlú òun ló jẹ àwọn ọba lé ogún láwọn ọba àtàná o means àwọn ọba politician tó ní o. Ok, kí ló dé tí wọ́n ń pa ọba àtọmọ nílùú wọn sá kúrò nílùú tọba gan sá kúrò kí ló wá dé báyìí tí wọ́n dáàbò bo ìlú mọ́. Ṣé rí ohun tó ń pa àwọn ọba yẹn gangan ni pé ṣé rí ẹ̀dá tó bá ti jẹ́ pé kí ló wá ń porúkọ ẹ̀ báwo máa ṣe pè ní Yorùbá náà tó wáyé pé greediness selfishness like ìmọ̀tara ẹni nìkan tí wọ́n ti jẹ dòdò tí wọ́n lè sọ òdodo tó ti fi ọjọ́ òní tó ti fi bọjọ́ ọ̀la wọn jẹ́ gbogbo irú àwọn bẹ́ẹ̀ náà tó bá di pé wọ́n kó padà ń jìnnì iṣẹ́ ọwọ́ wọn. Èyí tẹ́ wá kó òyìnbó tẹ́ kàwé pòfẹ́sọ̀ kí ló dé tẹ́ wá kóra yín jọ kẹ́kọ̀ọ́ ìtàn ẹyọ kan ní ilẹ̀ Yorùbá kó jẹ́ ìtàn Yorùbá kí ló dé tán kí Yorùbá wà lè ní ìtàn ẹyọ kan why. Ẹ má bínú sà ó dà pé fọ́ọ̀sì yín tí mò ń gbọ́ gan tí bá fi fọ́ọ̀sì yín tí bá fi jọ́ọ̀jì mi àti ó ṣe é kẹ́ jù mí lọ o so ó yẹ káwọn aṣíwájú ti ṣe àwọn kankan sílẹ̀ táwọn tá ẹ̀ṣẹ̀ wá dé yìí máa wá bẹ̀rẹ̀ sí ni máa dé bá but ìkọ́kọ́ tí mo mọ̀ tó dà pé ó fẹ́ da gbogbo ọ̀rọ̀ yìí ni pé láti bóyá 1999 constitution tó ti di pé wọ́n ti change tó ti fi àwọn ọba sí abẹ́ àwọn gọ́vnà ibẹ̀ náà ti ṣí gbogbo ẹ̀ pátápátá náà ti ṣe mistake yẹn torí pé kíni ká láwọn ọba yẹn wọn ò fi irọ́ kan fi bo òótọ́ mọ́lẹ̀ fún wọn àti pé bóyá kí n sọ pé bóyá bíi tí làákàrè tí wọn náà gbé mọ́ nígbà yẹn ká ní wọn ò fi irọ́ fi bo òótọ́ mọ́lẹ̀ fún wọn ó ṣeé ṣe kó jẹ́ pé ní máa ní àwọn ọba politics báyìí sí ọba eléyìí lówó ju eléyìí lọ eléyìí ló mọ bàbá sọ pé bàbá ló máa yàn síbẹ̀ ní máa ní àwọn kan bẹ́ẹ̀ yẹn so ìgbà tí ò bá ti sáwọn ọba tó yẹ pé ifá ló yàn wọ́n mọ́ wọ́n ti miss ẹ̀ wọ́n ti ṣe mistake wọ́n ti ṣìnà ọ̀nà tó fi ń yan ọba ṣẹ́rí wọ́n máa ń dá ifá ń gbà yẹn láti pé kọ́ mọ̀ pé wọ́n máa wò ó bóyá bíi ọ̀nà mẹ́ta ọba míì wà tó yẹ pé orí ọba yìí wọ́n máa sọ fún ẹ pé tí wọ́n bá jọba yìí o ẹ̀mí àwọn aráàlú ò ní gùn o kò kí ṣòro wọn máa pa wọ́n o
but nínú ìrìn àjò ọba yẹn ní time tó máa wà ní gbogbo time tó máa lò ní tẹ́nà ẹ̀ òun náà máa ti understand ẹ̀ kò fi ṣe pé àwọn gbogbo ló máa pa àwọn aráàlú ẹ̀wọ́n tún máa rí mi tó máa sọ pé òkè lásìkò tí wọ́n jọba yìí o àwọn aráàlú ò ní fi bẹ́ẹ̀ lówó. nígbà tó bá láwọn èèyàn ká wọn mọ́bì kan ṣẹlẹ̀ sáàmì ṣẹlẹ̀ tẹ̀mí kàn fẹ́ ká kọ́ ṣe kọ́lọ́n kó gbà fún Yorùbá Wuyì èèyàn kan sọ lẹ́ẹ̀kan nínú orí pílọ́fọ̀mù yìí iṣẹ́ wà tẹ́lẹ̀ ṣe tẹ́nà bá ń try láti máa jí àwọn èèyàn up then let's forget about pé bóyá religion ló religion. àwọn tó ń wùwà. so ẹ̀yin ò believe pé religion kó bá wa nílẹ̀ Yorùbá. Mr. Akeem. Ṣẹ́rí religion ó ní pàtì tó ń kó níbẹ̀ but the majority of this ibi tó ti ṣẹ̀ wá gangan àwọn aláka ìjọ àwọn kí ni àgbọ́yìn rẹ̀ àwọn ní kí náà fà. Hello? Mr. Akeem network yín yẹn ò dáa o. I think Mr. Akeem should go offline because his network is not good at all. Wọ́n ní religion, wọ́n náà aláka ìjùwé àbí kí náà sọ. Send request again, Mr. Akeem, then I will bring you up again. Ẹ bá gbóhùn sókè ọ̀rọ̀. Yes, ma. Mo rí àwọn mo fẹ́ dá sí ètò ni o. Báwa dá sí. Mo gbọ́ tí gẹ́nìtẹ̀ ṣó nípa Fúlàní lẹ́kọ̀ọ́ yẹn. Àwọn pípù yẹn in fact ó kàn máa ń dùn mí pé a lọ wà nínú gbogbo situation tí a wà báyìí ní Nàìjíríà tí wọ́n lọ kó wa pọ̀ Ọlọ́run á yọ wá ṣá nígbà tí wọ́n ti gbé ṣàríà